nǹkan fẹ́ẹ́ le nínú APC náà ní Tinubu bá yà sáré ránṣẹ́ sí wọn. ọkàn àwọn àgbààgbà inú ẹgbẹ́ APC kò balẹ̀ láti orí ààrẹ fúnra ẹ̀ títí dórí àwọn bíi bàbá Bísí Àkàndé, àwọn bíi àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, títí dórí àwọn ọmọ ìgbìmọ̀ afọ́banímọ̀ràn tí wọ́n ń pè ní gáàkì lẹ́kọ̀ọ́, títí dórí alága ẹgbẹ́ náà Lẹ́ńtáwù Ìwátìdà, pẹ̀lú àwọn májẹ̀óbàjẹ́ gbogbo nínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Kò sí ohun tó ń fa àìbalẹ̀ ọkàn náà báyìí ju àwọn ìbò abẹ́lé, ìyẹn ìbò Pamari tí ẹgbẹ́ náà fẹ́ dì jákèjádò lọ. Wàhálà ti wà lórí ọ̀rọ̀ ìbò Pamari náà tẹ́lẹ̀ ni. Àwọn ibi tí àwọn aṣáájú ẹgbẹ́ náà kò tilẹ̀ ti rò pé àtakò tàbí wàhálà kan ti lè jáde ní kí náà ti ń jáde wá. Òṣì ní jẹ́ ta ní mọ̀ọ́rí, òun ní jẹ́ mo bá ọ tán, owó mọ̀rọ̀ gúnlẹ̀, iṣẹ́ tọrọ ìdọ̀bálẹ̀ méjìlá ò lè ṣe kó dáa. Nítorí owó àti agbára tó máa ń wà nínú ẹgbẹ́ tó bá ń ṣèjọba àpapọ̀ ní Nàìjíríà tiwa yìí, kò sí olóṣèlú tí í fi bẹ̀ sílẹ̀. Gbogbo òṣèlú ní í fẹ́ bá wọn tán. Ní Nàìjíríà níbí, bí ẹgbẹ́ òṣèlú kan bá wà tó jẹ́ òun ló ń ṣèjọba àpapọ̀, iṣẹ́ owó kì í ṣẹ́ dàda, torí dàda ló lówó ẹyọ, bẹ́ẹ̀ ni iṣẹ́ agbádá kì í ṣẹ́ màle. Lásìkò tá a wà yìí, kò sí bí APC yóò ṣe wá èrò tí ọ̀dọ̀ wọn ni gbogbo olóṣèlú ń fẹ́ rọ́ lọ. Ṣùgbọ́n bí orí bá ti tóbi tó náà ní í ṣe é fọ́ olórí o. Bí àwọn èèyàn ṣe pọ̀ nínú APC tó, bẹ́ẹ̀ náà ni wàhálà yóò ṣe pọ̀ tó níbẹ̀. Ìdí ni pé àdàbà kan kò wá oúnjẹ sọ́fun òrófó, kálukú ẹyẹ oko ń wá ohun tí yóò jẹ lọ ni. Kò sẹ́ni tó ń ṣe òṣèlú tí kò mọ̀ pé ibi ipò tí òun bá dì mú ni owó wà. Bó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀, asòfin Àbújá, alága kánsù, ká má tí ì wá sọ sẹ́nẹ́tọ̀ tàbí gómìnà, bí ipò bá ṣe tó lówó ń pọ̀ tó ni, ohun tó sì ń fa wàhálà báyìí nìyẹn. Àwọn olórí ẹgbẹ́ wọ̀nyí ti rò pé kò séwu lẹ́gbẹ̀rin ẹ̀kọ́ àfàìdùn ọbẹ̀. Ibi tí àwọn bá sọ pé kí àwọn ọmọ ẹgbẹ́ àwọn darí sí ni wọn yóò darí sí. Tí àwọn bá ti fa ẹnìkan kalẹ̀ pé kí wọ́n dìbò fún, bẹ́ẹ̀ ni yóò sì rí. Kò sẹ́nìkan tí bá oníbọn jiyàn. Ó lágídí tí baálẹ̀ ń ṣe níwájú onígbàjámọ̀ tó mú abẹ ìfárí dání nígbà tó jẹ́ kinní ọ̀hún ò jìnnà sí gògóńgò ẹ̀. Ohun tí àwọn aṣáájú gbogbo nínú ẹgbẹ́, pàápàá àwọn olóṣèlú tí wọ́n ń pè ní progressive, ohun tí àwọn máa ń gbójúlé rèé. Àṣẹ tí wọ́n bá pa ni abẹ́ gé, ẹni tí wọ́n bá fà kalẹ̀ ní gbogbo àwọn tó kù gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ni. Kò sẹ́ni tó gbọ́dọ̀ tún dárúkọ ẹlòmíì mọ́. Bó sì ṣe rí láti òkè títí wálẹ̀ nìyẹn. Ohun tí wọ́n ń pè ní bàbá sọ pé nìyẹn o. Ìyẹn ni pé bàbá ti sọ pé ohun tí ká ṣe nìyí, kò sí ẹni tó gbọ́dọ̀ yí padà, abẹ́rẹ́ kan kì í kọhùn aṣọ. Ohun tó sì fẹ́ ṣẹlẹ̀ lọ́dún yìí náà rèé, nítorí bí ọjọ́ ti ń gorí ọjọ́, bẹ́ẹ̀ ni APC ní Nàìjíríà ń dàgbà sí, tí àwọn gómìnà, àwọn aṣòfin àti àwọn olóṣèlú ńláńlá ń rọ́wọ́ inú ẹgbẹ́ náà nítorí àǹfààní oríṣiríṣi tó wà fún gbogbo ọmọ ẹgbẹ́ ni, pàápàá àwọn tí wọ́n bá rí ipò dìmú nínú ẹgbẹ́ wọn. Àwọn àgbààgbà ẹgbẹ́ yìí ti rò pé bàbá sọ pé náà làwọn yóò lò, pé gbogbo ibi tí idà bá kọjú sí ọ̀nà ni. Ṣùgbọ́n bí wọ́n ti gbé fá ọ̀rọ̀ náà janlẹ̀ pé bàbá sọ pé làwọn yóò lò, odù tó jáde lójú ọpọ́n ò dáa, ogun dàbèdé, ifá àwọn alọ́kólóhùn kígbe. Bí wọ́n ti ń pariwo pé consensus làwọn lò, consensus làwọn fi mẹ́nìkan kalẹ̀, bàbá ti sọ pé òun ni ká dìbò fún o, bàbá l'Ábùjá ti sọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ ni ìkùnsínú ń ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ gbogbo. Wọ́n paná ẹ̀ tì, wọ́n mú jà náà kò ṣeé là rárá ni. Láti Èkó títí wọ Ìbàdàn, títí wọ Adó, títí wọ Ìjẹ̀bú, ariwo ọ̀rọ̀ náà ń le sí ni. Ní Èkó, bàbá ti sọ láti Àbújá, gbogbo àwọn tó kù ló sì ti gbà bẹ́ẹ̀ pé kò tún sẹ́lòmíì tí wọn yóò fà kalẹ̀ ju Babafẹ́mi Hamzat ti ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí lọ. Wọ́n ní òun làwọn mú tí yóò máa bá iṣẹ́ tí òun àti Babájídé Sanwó-Olú ti jọ ń ṣe bọ̀ láti ọdún 7 sẹ́yìn lọ. Àwọn ìgbìmọ̀ apàṣẹ Èkó ti mú, gáàkì ti fọwọ́ sí, Sanwó-Olú fúnra ẹ̀ ní ẹni tí òun fẹ́ nìyẹn. Báyá lẹ́nìkan sì tún wà tó ṣe pàtàkì nínú ẹgbẹ́ APC lÉkòó tí kò faramọ́. Àfi ẹnìkan ṣoṣo, Samuel Ajọ́sẹ̀ ni. Ó ní kí ni ìtumọ̀ gbogbo yẹn? Ààrẹ Tinubu ò sọ fóun pé ẹnìkan wà tí yóò ṣe gómìnà Èkó, nítorí ẹ̀ lòun ò sì ṣe sọ́pọ́ọ̀tì gbogbo èyí táwọn aṣáájú ẹgbẹ́ náà ń sọ. N ló bá lọ, ó sì fi 50 mílíọ̀nù gba fọ́ọ̀mù tiẹ̀ náà, ó lóun fẹ́ ṣe gómìnà Èkó ṣáá ni. Ó ní kí Hamzat jáde, kóun náà jáde, kí àwọn jọ ṣe Pamari.
ẹni tó bá wá jámọ́ lọ́wọ́ nínú àwọn ó ń faramọ́ o, àmọ́ pé kí wọ́n lẹ́nìkan ni bàbá sọ pé kó ṣe gómìnà Èkó, ìyẹn ò pọ́síbù o, kò ṣeé ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀. Nígbà téèyàn bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Àjọṣẹ̀ tòun yóò mọ̀ pé kì í ṣe pé ọkùnrin náà ń ja ìjà ìnídìí o. Ó ní àdúgbò ńlá 5 ni wọ́n pín Èkó sí: Ìkẹjà, Bàdágìrì, Erékùṣù Èkó, Ìkòròdú àti Ẹ̀pẹ́. Nínú gbogbo àwọn márààrún yìí kò wá sí èyí tí àwọn èèyàn wọn kò tí ì ṣe gómìnà ìpínlẹ̀ Èkó rí, àfi Bàdágìrì nìkan. Ó ní àsìkò tí òun sì wà láyé tí Ọlọ́run kẹ́ òun, kò sí ìdí tí òun ò ṣe lè du ipò náà fáwọn èèyàn òun, pàápàá nígbà tí àwọn ẹlòmíì tí wọ́n ti ṣe gómìnà ládùúgbò tiwọn tẹ́lẹ̀ rí bá tún jáde. Ẹjọ́ tí wọ́n sọ pé ó rò rèé o, tí aṣáájú pàápàá fi yíjú sí ẹ̀gbẹ́ kan pé tó bá ní òun ò gbà kí wọ́n yáa ṣe Pamari ni o. Nídìí èyí, ìdìbò abẹ́lé yóò wáyé lÉkòó láàrin Hamsat àti ọkùnrin olówó ńlá ọmọ Bàdágìrì yìí. Bẹ́ẹ̀ nígbà tọkùnrin náà jáde táwọn èèyàn rí èrò tó tẹ̀lé, kò sẹ́ni tí ẹ̀rù ò bà nínú àwọn olórí ẹgbẹ́ wọn lÉkòó, nítorí ó hàn sí wọn pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ ní inú ń bí pé kì í ṣe ohun tí àwọn fẹ́ làwọn aṣáájú ẹgbẹ́ náà ṣe. Kò sì sóhun méjì tí wọ́n fẹ́ ju pé ẹnikẹ́ni tó bá fẹ́ du ipò gómìnà Èkó lórúkọ APC, àwọn fúnra àwọn làwọn gbọ́dọ̀ fọwọ́ ara àwọn mú un. Èyí tí àwọn kan bọ́ sí kọ̀rọ̀ tí wọ́n ń fa owó ẹnìkan sókè yẹn kì í ṣe èyí tí àwọn fẹ́ lÉkòó rárá. Bọ́rọ̀ ṣe di pẹ́ǹtùká nìyẹn o. Bẹ́ẹ̀ ni kì í ṣe tàwọn gómìnà yìí nìkan, ó dórí àwọn aṣòfin náà, kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ wọn yóò ṣe Pamari lÉkòó dandan. Bó ṣe ṣe àwọn lÉkòó yìí bẹ́ẹ̀ ló ṣe wọ́n nÍbàdàn, nítorí pé láti ọdún 2022 sí 2023 láwọn èèyàn ti gbọ́ orúkọ Adébáyọ̀ Adélabú, tí wọ́n sì mọ̀ pé gbogbo ohun tó ní ló lò láti lè fi ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2023 tó jẹ́ kínní náà kò bọ́ sí i ni. Wọ́n ti ń retí ẹ̀ tẹ́lẹ̀ pé yóò tún jáde láti wá du ipò náà lásìkò yìí. Àfi bí ariwo ti ṣe jáde lójijì pé wọ́n ti fọwọ́ sí Sharafadeen Ali o, láti Àbújá ni wọ́n ti to ìwé ẹ̀ wá o, Olúbàdàn ló ń mú káàkiri o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kíá làwọn aláṣẹ APC kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fọwọ́ sí. Àwọn ìjòyè kan pàápàá ní àwọn wà nílé fún un, bẹ́ẹ̀ sì làwọn ẹgbẹ́ oríṣiríṣi. Ọ̀rọ̀ náà bí Adélabú nínú tó sọ̀rọ̀ kàṣàkàṣà tí àwọn kan fi ní orí Olúbàdàn fín. Àmọ́ nígbẹ̀yìn oníkálukú ti sẹ́ńpẹ́, àwọn ti bẹ̀rẹ̀ sí í ṣe kàmpéènì fún ìbò Pamari. Wọ́n mọ̀ pé kò sí bí àwọn ti lè ṣe é mọ́ tí àwọn ò ní ìdìbò abẹ́lé, níbi tí àwọn aṣojú APC yóò ti yan ẹni tí wọ́n bá fẹ́ fúnra wọn gan. Àfi bí ẹni pé Adélabú àti Sharafa yìí nìkan ni wọn yóò díje náà ni, nítorí ariwo méjì tó lu ìpínlẹ̀ Ọ̀yọ́ pa nínú ẹgbẹ́ òṣèlú APC nìyẹn. Bẹ́ẹ̀ àwọn míì tún wà ní kọ̀rọ̀ ńbẹ̀ o. Àwọn náà kò sì mú ọ̀rọ̀ náà ní kékeré fúnra wọn o. Bí ẹnìkan ti ń pe Wàsíù Àyìndé Marshal, bẹ́ẹ̀ lẹ́lòmíì ń pe Wàsíù Àlàbí Pasuma. Ohun tí wọ́n sì fi ń rí ogunlọ́gọ̀ èrò lẹ́yìn wọn nìyẹn. Ìtumọ̀ èyí ni pé lára ohun tí àwọn ọmọ ẹgbẹ́ APC yìí fẹ́ rèé tí wọ́n fi ń lòdì sí kọ̀ǹsẹ́ńsọ̀. Ní agbègbè Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn, ìjà tó wà níbẹ̀ yẹn fẹ́rẹ̀ ju ti gbogbo ìpínlẹ̀ náà lọ. Bí ojú ogun tààrà ni o, láàrin Ọ̀túnba Gbẹ́ngà Daniel àti ọmọ ọba Dàpọ̀ Abíọ́dún tó ń ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́. Daniel ti ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn fún ọdún 8 tẹ́lẹ̀, lẹ́yìn náà ló sì wá sílé ìgbìmọ̀ asòfin àgbà, ló bá di sẹ́nétọ̀. Àmọ́ ọdún 2023 ló ṣẹ̀ṣẹ̀ dé. Gbogbo mùdùnmúdùn tí wọ́n bá ń jẹ níbẹ̀ kò sì tí ì délẹ̀ lọ́nà fún ẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ ń fìdí jókòó ni. Onídàpọ̀ Abíọ́dún bá dé ló ní kó dìde níbi tó jókòó sí, ńlọ̀rọ̀ bá dìjà rẹpẹtẹ. Dàpọ̀ Abíọ́dún náà fẹ́ jókòó sórí àga tí Daniel wà nílé ìgbìmọ̀ asòfin àgbà ni. Òun náà fẹ́ di sẹ́nétọ̀ bíi ti Daniel. Ṣé ọmọ àdúgbò yìí kan náà làwọn méjèèjì ń ṣe? Ohun tó mú ariwo gidi dání rèé, nítorí kíá ni gómìnà náà ti ṣètò ìbò awúrúju kan báyìí tó ní àwọn aṣáájú ẹgbẹ́ APC Ìjẹ̀bú wọ́n ti jókòó síbì kan, wọ́n ti fa òun kalẹ̀, òun ní kọ̀ǹsẹ́ńsọ̀. Àmọ́ ẹ̀rín ni Daniel rín nígbà tí fọ́ọ̀mù sì jáde tí wọn yóò fi yan ẹni tí wọ́n fẹ́ fà kalẹ̀ kó ṣojú agbègbè wọn nílé ìgbìmọ̀ asòfin àgbà. Daniel ló kọ́ lọ gba fọ́ọ̀mù tiẹ̀, lẹ́yìn náà ní Dàpọ̀ pàápàá sì gba tirẹ̀ náà. Ìtumọ̀ èyí ni pé kò sí kọ̀ǹsẹ́ńsọ̀ mọ́ o, kálukú yóò jáde láti wá fi bí òun ti ṣe jẹ́ hàn ni. Ní ìpínlẹ̀ Ògùn yìí náà sì ni Ìbíkúnlé Amósù pẹ̀lú àwọn kan náà ti jọ fẹ́ du ẹni tí yóò ṣe sẹ́nétọ̀ láti Ògùn Central, àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn. Amósù ti múra láti fi àgbàrẹ́ àwọn tó kù táwọn náà fẹ́ ṣe sẹ́nétọ̀ yìí jẹ, àti ẹni tó wà níbẹ̀ báyìí wọ́n ti sọ fún wọn pé láti Àbújá làṣẹ ti wá o, òun sì gbọ́dọ̀ lọ. Àmọ́ àwọn yẹn láwọn ò gbà. Nígbà tí ariwo sì fẹ́ pọ̀,
wọ́n ní Pamari ni wọn yóò ṣe. Bí kinní náà ṣe ń jà rànyìnrànyìn rèé o láti Ọ̀yọ́ títí lọ sí Rivers níbi tí Similaye Fubara àti ọ̀gá ẹ̀ ìyẹn Zom Wike tí kì í ṣe ọmọ APC rárá tìjọ ń fi agbára han ara wọn àti ọ̀pọ̀ àwọn ìpínlẹ̀ nílẹ̀ Haúsá. Àfi nígbà tí àwọn aṣáájú APC fúnra wọn yí ìlú náà padà nígbà náà ni awuyewuye rọlẹ̀ débì kan. Ohun tí wọ́n sọ náà ni pé ọ̀ràn kọ́ ni consensus, pàápàá níbi tí ẹnu ò bá ti kò tí àwọn tó fẹ́ díje bá ti ju méjì mẹ́ta lọ tí wọn kò sì faramọ́ pé ẹnìkan làwọn fà kalẹ̀ nínú àwọn tí kálukú ń sọ pé òun fẹ́ du ipò yìí ṣáá ni. Ní ọjọ́ 9 oṣù tá a wà yìí, Felix Morka tí í ṣe alukoro fún ẹgbẹ́ APC ní òfin àwọn làwọn yóò tẹ̀lé. Ohun tí òfin sì sọ ni pé níbi tí ẹnu ò bá ti kò kí wọ́n dìbò abẹ́lé ni. Bí òun ti sọ náà ni alága wọn àti àwọn adarí ẹgbẹ́ náà pátá wí. Níbi tí ọ̀pọ̀ ìpínlẹ̀ sì ti pa ọ̀rọ̀ consensus tìrẹ tí wọ́n múra ìbò abẹ́lé. Ọ̀la ọjọ́ àbámẹ́ta yìí, Sátidé ọjọ́ 16 oṣù karùn-ún 2026 yìí ní APC yóò bẹ̀rẹ̀ ìdìbò abẹ́lé wọn. Ìbò tí wọn yóò sì kọ́kọ́ dì yìí ní tàwọn ọ̀nàrẹ́bù, àwọn tí wọ́n ń lọ sílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ìyẹn House of Representatives. Lẹ́yìn náà ni àwọn ìbò tó kù yóò máa tẹ̀lé wọn. Ní ti àwọn tó ń lọ sílé ìgbìmọ̀ aṣojú ṣòfin yìí, 360 ni gbogbo àwọn tí wọn yóò dìbò abẹ́lé yìí fún. Ìjọba ìbílẹ̀ 774 ni wọn yóò ti dìbò náà ní wọ́ọ̀dù 8,000 àti 8,900 8,809. Èyí ni pé gbogbo Nàìjíríà ni yóò mọ̀ pé APC dìbò abẹ́lé wọn. Àwọn tí wọ́n bá mú lọ́la yìí ni yóò dupò náà nínú ìbò àpapọ̀ lórúkọ APC. Bí ọ̀rọ̀ náà kò ṣe wá ní di ìjà tí kò ní di ariwo làwọn aṣáájú ẹgbẹ́ náà ń bẹ̀rù báyìí. Wọ́n ní àwọn míín lè wọlé níbì kan kí àwọn kan láwọn kò gbà. Àwọn míín lè bẹ̀rẹ̀ ìjà burúkú láàrin ara wọn tí wọn yóò da ilé ìdìbò àti ibi tí wọ́n ti ń ṣètò gbogbo rú. Nítorí ọ̀pọ̀ èèyàn ló gbà pé tí àwọn bá ti lè wọlé nínú ìbò yìí tí APC bá fi lè fa àwọn kalẹ̀ bíi pé àwọn ti wọlé nínú ìbò gbogbogbò ni o. Ẹni bá sì ti wọlé mọ̀ pé ipò tí òun ń lọ dìmú yìí ipò owó àti tọ́lá ni. Ìbàdí èèyàn ló mọ̀ nípa iṣẹ́ ìlú tí wọ́n fẹ́ lọ ṣe níbẹ̀. Àwọn tí wọ́n sì ń torí ìfẹ́ ìlú ṣe kinní náà kò tó nǹkan kan. Ipò àti owó ibẹ̀ lọ̀pọ̀ ń bá lọ. Ohun tó sì máa ń jẹ́ kí ọ̀rọ̀ náà di wàhálà nìyẹn. Nítorí ẹni tí kò bá wọlé tí ipò náà kò já mọ́ lọ́wọ́ yóò máa rò pé wọ́n ti gba ìjẹ lẹ́nu òun ni. Àgàgà tó bá náwó gidi sọ̀rọ̀ náà yóò ní wọ́n ti dá òun ní gbèsè torí àwọn míì ń ta ilé wọn àti àwọn ohun ìní ńlá míì sórí ọ̀rọ̀ ìdìbò yìí o. Okòòwò pàtàkì ni wọ́n sì kà á sí. Bẹ́ẹ̀ ni ẹni tó bá sì jábọ́ bí ìgbà tí ṣọ́ọ̀bù ẹ̀ jóná ni tàbí tó ṣẹ̀ṣẹ̀ tajà tán táwọn jàgùdá já owó ọ̀hún gbà mọ́ lọ́wọ́. Ìyẹn nìjà burúkú ṣe máa ń wáyé níbẹ̀rẹ̀ ìbò tàbí lásìkò ìbò tàbí bí ìbò náà bá ti parí tán. Ṣùgbọ́n Tinubu ti ránṣẹ́ sí wọn o. Ààrẹ fúnra ẹ̀ ti sọ pé òun ò fẹ́ jà o. Òun ò fẹ́ jà kí ìbò abẹ́lé náà tó bẹ̀rẹ̀ tàbí nígbà tí ìbò náà bá parí tán. Ó ní ọ̀rọ̀ ìdìbò kì í ṣe ọ̀rọ̀ tó gbọ́dọ̀ la ikú tàbí ìtàjẹ̀ sílẹ̀ lọ. Pàápàá fún ẹni tó bá jẹ́ lóòótọ́ ìlú ló ń bọ̀ wá sìn. Ó ní kí àwọn ọmọ APC wọ̀nyí má jà o. Àlàáfíà ló ń fẹ́ kí wọ́n ṣe ohun gbogbo kó lọ wọ́ọ́rọ́ ni. Àmọ́ ká wí fún ni ká gbọ́ iyì ọmọ ẹni ni o. Ká sọ̀rọ̀ fún ni ká gbà iyì ọmọ ènìyàn. Bí wọ́n bá fòdodo ọ̀rọ̀ bọ́ èèyàn tó bá lóhun òyó bó jẹ́ bíríkì kò ní yó náà ni. Tinubu ti sọ̀rọ̀ káwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ gbọ́dọ̀ sí lẹ́nu lókù o. Ọláìwọlá alága ló ń ṣàlàyé ọ̀rọ̀ ìbò abẹ́lé àwọn APC yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.